jọba àtàbà mọ̀ pé níwájú bàbá wa níta bàbá wa Sẹ́ríkí Síkìrì tá a bá gbà pé àsíkìrì náà ló bí gbogbo táwọn yìí tí kankan mi ò lu ẹ̀dá bàbá kí mo ṣe ọlọ́run lẹ́ẹ̀kan sí. Allahu akbar kabira. tó bá yẹ pé alaa bi dhikrillahi tatma'innul qulub bẹ́ẹ̀ bá wà nípa bàbá wa Sẹ́ríkí Síkìrì àríkọ́kà náà balẹ̀. Ayyakum Allah. tó bá yẹ pé ọlọ́run àti Síkìrì náà ni bàbá yìí dìrọ̀ mọ́ àtòjú ọ̀nà ṣé òṣèlè àti tí wọ́n sì dálẹ̀ lójú àtẹ̀yìn ẹ̀sìn tó bá kí mo ṣe ọlọ́run lẹ́ẹ̀kan sí. Allahu akbar. ìṣe ọlọ́run ọlọ́run orí àjẹjẹ tó ọlọ́run bá mo bá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa Sẹ́ríkí Gíná àlíbà àgbà pátápátá yẹn fún gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá òbídẹ́rì Port Novo lọ́hùn-ún ẹ̀yin lọ́dún gbé bẹ́ẹ̀ ọlọ́sìn ìgbẹ́ ká ẹ̀sọ́ ọwọ́ àfọkọ yìí fi ń sànù yín lẹ́yẹ. Allah. àṣẹ́yìn ọ̀tọ́ ni Allahu latifu bi ibadihi. Allahu latifu. Bàbá Bi ibadihi. Yarzuqu man yasha. Wa huwa al-qawiyyul azim. alẹ́ gbogbo ọkọ̀ náà latifu tí bàbá fà náà ló bí yín báyìí. kẹ́ni ó bí ìyàkó tó kéèyàn oníwà tí bàbá rẹ̀ máa ní. àmọ̀pẹ́ni rẹ̀ bí ẹlòmíì àmọ́gbàtà àwọn ọmọ tó bí jàgídíjàgẹ́ ni. Ayyakum Allah. gbogbo bí ọba tó lò wọ́n túká. abá tí ó ṣe yín bẹ́ẹ̀ abá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ọlọ́wọ́ jẹ́ ìjòkólẹ̀ lórí ìjẹ́ náà fẹ́. Àmín. ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà. Àmín ya Allah. mo kí bàbá wa àgbà yẹn yá lójú ọ̀nà Kàdìríyà yìí nílẹ̀ Yorùbá wa yìí ẹni ó tún lọ́jọ́ èrí wọn kò ní pìlẹ̀ bí wọn. ibi ọlọ́run náà ní fọwọ́ sọ kìí ṣe bí egún. lágbàlagbà tí adé gbogbo àwọn wẹ̀lí Ọlọ́run kọ́tàdé tó lérí ẹni anílọ́ọ̀nì lágbà Kàdìríyà bàbá wọn náà gbé ni. Allahu hayatahu. ẹni wípé ẹni kò ní parẹ́. Allahu hayatahu. bẹ́ẹ̀ bá wọ́n sún sídà nírìn níwà yàtọ̀ sáwọn atákìyàwó súnfí tí ò sí wà súnfí lọ́wọ́ wa. kí ẹ sẹ́lẹ̀ wo ìwà ọlọ́dọ̀ mọ́. Adamallahu hayatahu. ọba tó fi ń ké gbogbo Kàdìríyà ẹ̀yà alóhùn níjà ń gbà lọ́wọ́ wa. Àmín. àmì náà lẹ púpọ̀. mo fi ti ń kí gbogbo àwa gbàgbọ́lá yín. bàbá wa nígbà tẹ̀mú mo kí yín. nínú àwọn ẹni dáadáa tọ́lọ́ sì fi àníyàn ìdá ilé-ẹjọ́. torí àgbòrè tọ́lọ́ lè ṣe fáfáà ní kọ́ máa rẹ̀ ó yà fáà lójú rẹ̀. mo kí yín púpọ̀. Ọlọ́run ní fi pa yín lẹ́kún. mo kí gbogbo ẹni tí ó ní kí o. nísìnyí gbogbo wa kàn à ń lè joyè. kí wọ́n bá wa lálìífà kí wọ́n bá wa lálìífà á sì ṣiṣẹ́ rẹ̀. Ayyakum Allah. kọ́lẹ̀ lòdì yìí gíga lé bàbá rẹ̀ mẹ́lẹ̀. wọ́n sáré fún lálìífà yìí ìmọ̀lẹ́ òsì torí ẹ̀sẹ̀ lójú rẹ̀. Akramakumullah. nígbà tí gbogbo ẹ̀yà ìrìn pẹ̀lú àti. Wọ́n tẹ̀sí ní. bàbá Wọ́n sì kátà ìyẹ́tì. kọ́kọ́ lọ sọ ti agbádá mi gbogbo ọ̀gá ń bẹ̀ wọ́n. Salati
ẹ̀yin tẹ̀ ń kó bàbá wa wájú àlífà káàbọ̀ pé wájú bàbá wa lẹ́wà gbogbo bàbá tí ń pè wá bàbá wa wájú wa báyìí ti bàbá àgbàlagbà ní kẹsẹ̀. àyà kò mọ wọn. mo kí àdúgbò àdàjì. kàrà kò mọ wọn. àgbàdàjì bò ní báyìí. àmín. mo kí àsìkúnà láwù. àsìkúnà ńlá. mo kí àgbàdàjì. àyà kò mọ wọn. àjàdàkú kọjá mọ́rí nǹkan fìrí. àsìkúnà ńlá. wà ní ìmọ̀lẹ́wàgì. bàbá gbogbo wa gbọdọ̀ fò. àyà kò mọ wọn. àti bàlẹ́ fò. wà á yẹri gáàbù. bàbá wà á yẹri gáàbù. jẹ́ kí kánikàlẹ́ tún sògùn akọ́dún tán máa ń yẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́. yẹri gáàbù. àmì láti Ibrahim. o ti rí nù. ilà máa ń ṣe fìyà lẹ́kọ̀ọ́sá o. wọ́n lè kọ́ ní síta bẹ́ẹ̀ iná òfin dùn ní e. wà iná òfin lè ra fìràkìlà mi náà sọ̀lẹ̀ ní. bẹ́ẹ̀ bá wọ́n sì wúlò ẹ̀ lọ́wọ́ bàbá lọ́wọ́ orí yàrá mọ́kànlá. bàbá náà wà ní gbọdọ̀ kù ní jẹ́ bẹ́ẹ̀. àyà kò wọ́n wọ́n. bàbá lọ́wọ́ orí Khalilu. tọ́lá nítorí ẹgbẹ́ kú ní náírà kú ní Ìbàdàn. kùnìyà dàrú kùnì bàdà sàlámà ní àná Ibrahim. wàdùbí kéda wàjálìlá wòmọ́lì àgàzàrí. fọkànlá wa àyà kò wọ́n wọ́n. wàkílù àti àsìbúnà láwù ẹ̀rí pé tó parí àsìbúnà láwù wàkílù ni. àsìkò náà wà ní ẹniwájú. àsìkò náà wà ní ẹniwájú. àṣẹ́kù àwọn ẹni rẹ̀ bàbá nínú yín fún bàbá wa wàkílù. àyà kò wọ́n lọ. àjẹkọ́lá òun ló wò ṣe bí ti ṣe mánu ni. أكرمكم الله. nínú láàlá ìwúlẹ̀ fún mi àdì. أكرمكم الله. ẹ wá gbọ́ báwọn bàbá tàná ti dúró. ẹ wo bí àwọn èèyàn ti fi ẹ̀yìn lónìí. wọ́n fi ẹlòmíì ní bákan níta wọ́n sì fún lóko pé kọ́ máa lé ilé rẹ̀ lóko. ó sì gbà ilẹ̀ gbogbo gíláàsì ilé rẹ̀ lóko. ó kú bí tí ó wọ̀. bàbá Bani dunia ida mali wala. afọlọ́dún tó séjì yóò tún séjì rẹ̀ láìpẹ́ yìí náà. Bani dunia ida mali wala. Wada bali mariu wakutara shaturaba. Tasana ambado ili kunaso. Wahailu nasi bantara kali jawaba. Wahailu nasi bantara kali jawaba. gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ gbọ́dọ̀ ọlọ́run lára wáyé ẹ̀yìn. ẹ̀yin lọ bá tà lọ́dún yìí. obìnrin kan bá yẹ kí àríwá ìsọ́dà kó dúró. àṣẹ bí bàbá bá sàbúrú fáwa lánàá. àṣà àríwá ti dẹ̀ṣẹ̀. ìgbà ńlọlé kéwú. táwọn afáwa bá rán wa sí bàbá. táwọn bá lè jíṣẹ́ fún wa wọ́n tún wá fún àwa náà nígbà kọ́kọ́ tó ṣe pé àní mẹ́ta lóṣù mẹ́ta. Allahu akbar. èèyàn wá jọ máa gbogbo ẹ̀ tí nígbàgbé tá kì í á máa lọ́wọ́ ilé. ìjọ wa rẹ̀ wọ́n ní ẹgbẹ̀yìn tí mo lè kí wọn wọ́n rán mi létí nǹkan náà. Ayyakumullah. mo wá fẹ́ bí bóyá wọ́n sọ fún un. Akramakumullah. obìnrin kọ́ bá ti lọ. àti pé bàbá wà lóde kọ́ bá kàn dúmọ́. àbárò yìí bí mi ayé sí làǹfààní ló ń da àbí yìí. Akramakumullah. mo wá ṣe àfọ́ mi jẹ́ náà. àwọn bàbá wa tá a ti fi dòní ni pé wọ́n gbé tẹ̀mí kúrò lára wa. wọ́n wá tọ́ wa nígbà ọ̀pá àwọn ọ̀gbẹ́ni tó sun wá kankan náà kó sun wá. ká lè bá àríwá kiri lónìí. Ayyakumullah. mọ̀rẹ́ náà wá ń bínú. tíbi inú ti dójú pé kí nǹkan jáde ló kù.
bàbá adébáyé kí ni wọ́n kúrẹ̀. Akramakumullah. wọ́n wá mi dìgísẹ̀ ẹ̀ nàkírù. La ilaha illallah. ẹ mo fà fábíọ̀ mo fà fábíọ̀ mo fà ọwọ́ wọ́n wúlò ẹlẹ́ẹ̀kẹta wọn ló tó wọ́n ni mo sì yọ musi. Hayyakumullah. sábà kó bá ti jẹ́ náà lọ́hùn-ún á dàda fi egbò lẹ́tọ̀ọ́ káàgán sárakálá kúnìyà yé kúndìyà. Hayyakumullah. Akramakumullah. Abadé lágbo bí sàárọ̀ tó lé kì í dé ta. Bàbá tí bá ń bọ́ ọmọ rẹ̀ tí báyìí báyìí kò ní kọ́ ọmọ òun ṣòfò ní bá wí nítorí kó kájú kúkú lára ẹ̀ ní. Akramakumullah. Mo wá kọ́ sọ́wọ́ sí i. Àdìgbò rẹ̀ mú ìdí yìí lónìí. Ọ̀sẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlá ni o. Àmín. Ẹjọ́ bá sàdí yóò ní bẹ́ẹ̀ fún mi. Bàbá àdìgbò rẹ̀ kí ni ti di kú lọ́sà? Wọ́n ti di kí ní agogo àgbákò. Màlúù òdìye. Allah. Rasulul Khairi ni mú wa. Hayyakumullah. Adó àbàdé mi tọ́lọ́ bá ti dé, àbá wo ni Rasulul Khairi dé. Lásán ní kọjọ ni. Ẹni máa bá yọ̀ dátọ́rọ́ wá dá kọ́kọ́ nǹkan, wọ́n di ìmọ̀ bẹ́ẹ̀ jáde lónìí. Kí ló gbé ìlú máa gbọ́ òun? Akramakumullah. Mọ́ wá bí àbá wa kú wá. Tó jẹ́ kanú àwọn kàlífà. Mo fi ṣe ìwòrán akọ́jẹ́ torí mu sí dúní ọ̀tẹ̀mí náà lọ́jẹ́ ní báńkàsì. Ìní Abdullahi. Inni Abdullahi. Àdìgbò ẹ̀kọ́ ni ẹ̀. Atani al-kitaba. Wa aligizni shaykh al-jilani. Wa man faydatu illa al-jilani. Wa man barakatu illa al-jilani. Kí ló gbé ìlú náà máa gbọ́ òun? Hayyakumullah. Mo wá ní bí àpẹ́. Wìláyà wa mú wọn. Sẹ́wọ̀n díẹ̀ ni. Àwọn ní tọrẹ wo. Wọ́n mú wọn lọ́wọ́ ọ̀gá. Sọ́ni ọ̀gbẹ́ ni. Bàbá wa ń jí sí ọlọ́run lọ́wọ́. Ẹnìkan wọ́n bá wọn kọsẹ̀ wọ́sẹ̀. Bàbá wa ní ẹ̀ bá mú. Hayyakumullah. Sẹ́wọ̀n sàrà tí kò kẹsí mi la. Bàbá wúlò ìjọba. Rahimahullahu ta'ala. Bàbá ní ẹ̀ bá mú ọ̀bẹ. Wọ́n á sì wọlé ní bá lọ́jọ́ náà. Allah. Wọ́n wá fún bàbá náà bẹ̀ wọ́n wá rẹ́ wáyà ná. Tó sì sáré pa. Allah. Bàbá wa ní yàtọ̀ pẹ̀lú ẹni tí ń fẹsẹ̀ wọ́n sẹ̀ pẹ̀lú mi lẹ́gẹ́ rí yìí. Bẹ́ẹ̀ yẹn bá fọwọ́ kan náà kí ni náà máa ṣe wọ́n ní máa gbé yẹn. Bàbá wa di náà náà wáyé. Akramakumullah. Adágbára tí mo ṣe ọlọ́run. Hayyakumullah. Gbogbo aláàrò bẹ́ẹ̀ wà kó kun jọ náà. Àwọ̀ náà tó wá ṣe tutù wá. Ahmadu Sheikhu Amawi. 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 Ọ̀pọ̀ kí mo bẹ ìyá wa ọdẹ bí ọdẹ rọ̀. Gbogbo bẹ́ẹ̀ yẹn bá ní yín, bọ́ bá ní bí ọba ní yín, erí náà súre. Ẹ̀sọ́ ọkùnrin tó dáa fún lẹ́yìn ta wọ́n fún gbogbo ilé rẹ̀ tí yóò sóbìnrin mẹ́. Hayyakumullah. Gbọ́dọ̀ kókó. Yóò máa dọ́gbọ́n sí ìgbà tí ẹbí ìsàlẹ̀ lọ́rọ̀ ìkárọ̀ ni. Kí ló dé yóò máa gbọ́ òun? Kò kì í púpọ̀. Akramakumullah. Ọba tó fi kẹ́ Islam. Ọba fi kẹ́ Kàdìríyà. Alhamdulillah. Ọbẹ̀ láti ní bàbá wa dé kúrò. Bàbá dáadáa wà ní iye ọlọ́run. Yàtọ̀ sí pé àmàwọn Ansarudeen nínú àwọn tí wọ́n ru èkà Ansarudeen ni bàbá jẹ́. Bí bàbá ti tóbi tó nínú àwọn tí wọ́n sá ìṣòwò ni wọ́n wà. Bàbá tó wá jókòó Ansarudeen. Wọ́n yẹ bẹ̀rẹ̀ ara wọn fọlọ́run. Àwọn ni wọ́n máa ṣàdúrà lójoojúmọ́. Allah.
mama dọ́dọ̀ bàbá wa bẹ́lẹ̀ kẹbẹ́là wọ́n jòkó lẹ́lẹ́lẹ́ àti ilé sàdáàtì ọwọ́ àríbá yìí ẹ màgbé dáadáa ni alhamdulillah ẹni tí ń lé ọmọ ọlọ́ba ní kò múra sí i irin ni wọ́n lẹ̀ tiẹ̀ níta gbangba tó sì lè rí gbangba tó sì lè. mo kí ẹ̀yin alága tòní ayyakumullah mo wá kí arére inú mi dùn púpọ̀ alhamdulillah bẹ́ẹ̀ yẹn àwọn ọba máa pa wá báyìí àní ní fọkànbalẹ̀ Ànábì Mùsá alayhi salam àtọ́ni tí mo bẹ́ẹ̀ bí sẹ́wọ́n rẹ̀ sí lórí ọjọ́ ìrẹ̀kìnẹ́ẹ̀tì obìnrin Allah ọlọ́run àfihàn pé ìjẹ́bi pàtàkì tí mo ní fi ṣe ọ́ lálejò láti àmàlù wọ́n fẹ́ nẹ́gínẹ́ẹ̀tì. Allahu akbar Fìràhánà ń ta gbọ̀ngbọ̀n ìgbẹ́bọ̀ ọba tó máa bọ̀ ó sì ti múra ogun. ayyakumullah Bí Musa bá wà lọ́wọ́jú ọ̀nà àbí la ilaha kọ̀ọ̀rá yìí jáde bọ́ bá lọ ẹ̀yìn ọ̀nà àbí kọ̀ọ̀rá yìí jáde. qala rabbi shrah li sadri Bàbá wa yassir li amri bàbá wahlul uqdatan min lisani yafqahu qawli bàbá waj'al li waziran min ahli harun akhi ushdud bihi azri washriكه في أمري نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ẹ̀rọ náà má bẹ̀rẹ̀ rẹ̀ bàbá jí mo sí ọlọ́run dáadáa. حياكم الله Ọlọ́run ń tí ọ̀jẹ̀ rọ́dà lọ yẹ̀sìrì ní àmúrí يسر لي أمري ìtọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìyá àgbàlagbà kan bá dìde bí ìyá wa ti dìde lálẹ́. يسر لي أمري Ó ní Musa bàbá tí ó tó òjò jáde. ويسر لي أمري Yìí sì sọ fún àmọ́ pẹ̀lú májẹ̀mú. Kí n tó sọ fún ọ májẹ̀mú mẹ́ta ló gbé fún mi. ويسر لي أمري Àkọ́kọ́ májẹ̀mú àkọ́kọ́ ó gbé mi kàn. Mo fẹ́ gbóòrò ẹ̀yìn rẹ̀. يسر لي أمري Mo fẹ́ gbóòrò ẹ̀yìn rẹ̀. Mo sábà wò pé mú kí lélẹ́yìn. لا إله إلا Ọlọ́dẹ ní ẹlẹ́ẹ̀kejì àlìjẹ́nà tó bá wà yàrá ni mo fẹ́ wà. ويسر لي أمري Ṣẹ́gbẹ́sì ara ti ń sọ oyè Musa. Awakọ̀ onírìíra. Gbogbo ọkùnrin yòówù láyé ó ti wulẹ̀ kọjá wà ní yí ọlọ́run tó. Tọ́ba gbé ẹ̀wù bó ti rí ta wọ̀ nínú ilé wọ́n sì fa kákàdá wà yí ẹ̀ náà yá. ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي Musa bá bínú ọlọ́run kejì ó tún tẹríba fún mi. Ẹlẹ́kẹta. Gbogbo ọdún kí ìlú bójú lọ tó bójú wulẹ̀ kẹ́ni ó bí ọ tóbi tó màdánù ní ìtún níwọ̀n tó kù tiẹ̀ náà lọ. الله Ọ̀sán máa fẹ́ bí inú wa mọ́. صلى الله عليه وسلم Káwọn ọmọ kéékèèké sí táwọn àgbàlagbà máa ń lọlẹ̀ fún tá ń lọlẹ̀ fún tá a máa ń túmọ̀ tí wọ́n fi ń lọlẹ̀ fún wa kẹ́yìn tiẹ̀ wá gan. Ìdíjọ́kùnrin ó tètè kúrò lára rẹ̀. حياكم الله Mo sábà bínú kú ọ̀. Lábàá lọ́dọ̀ Ọlọ́run pé mú dáhùn rẹ̀ dání. واحلل عقدة من لساني Ọba dọ́dọ̀ sáàtù ọlọ́run tí n fi ráyè jáde sọ fún mi. الله Alọ́ ni mo máa ní sọ fún ọ. واحلل عقدة من لساني Àgbàlagbà tó ń fojú di ntóbi ọlẹ́rìí sọ fún un pé ó ṣe é fún òun náà ni kò lè bá. يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في
mo lọ bá ní ha ọlọ́run bí mo ti tóbi tó yìí tó ọ̀dà gírèdì ní báyìí. ọlọ́run ní gbàgbé náà bẹ̀ lórí jáde bàbá àwọn bàbá yìí tí wọ́n bá ń wo tàwọn bàbá náà wà máa wà náà tí wọ́n bá gbọ́ pé kò sí bá àtijọ́ àti káwa náà lọlẹ̀ kíkún wa bẹ́ẹ̀ kó lẹ̀ torí àwọn ti gba látara transformer àti káwa náà gbà látara tiwọn yẹn. Allahu Akbar. Musa wa lọ bẹ̀ ó ní màmá gbogbo jẹ́ ìwé ni mo ti gbọ́ sì ṣe ọwọ́ kúnlẹ̀. La ilaha illallah. ìyá ni mo lọ kẹlẹ́ yìí sí dẹ́lẹ̀. Akramakumullah. kótó kàtàkìyàmà fàmí. olóbìnrin rẹ̀ dàgbà ọwọ́ abilé nulẹ̀ ọba dàgbà ìgbà wọn dàgbà wọn náà ni wọn máa gbádùn rẹ̀. Ayyakumullah. Wa lórí òkìlá tá mi sáni. àwọn adébẹ̀dẹ̀ kọ̀ọ̀kan ni ó lè bá ní kékeré bá kó kalẹ̀. Wa lórí òkìlá tá mi sáni. Musa bá tàyà kán lọ́ba dẹ̀sẹ́yìn lọ́ba mú tẹ̀lẹ̀sáni rẹ̀ ọba fún bí ọ̀jà. ìyá kí n ti ń gbọ́ ogun rẹ̀ náà afọ́kùnrin ni ọba yìí. Ayyakumullah. báyọ̀ máa lọ bí tí nǹkan náà wà sórí ní báyìí. lẹ́nu yìí ní odò yìí lọ́wọ́ bàbá rẹ̀ Yusuf ó ti ṣépè ó ní wọ́n sì ń sí àyè ọmọ Ísírẹ́lì kan gbọ́dọ̀ kú òní mọ́sáàbì obìnrin kó lè sí òun sáàrin ìlú mi odò sì ti gbé abẹ kọjá. Ayyakumullah. báwo bá rí ikú kú òun bẹ́ẹ̀ òní jáde sí ìlera ọ̀nà òsì ní wíìnì rẹ̀. pẹ̀lú pípa tó pàyà náà ló fi gbẹ́lẹ̀. Ayyakumullah. lọ́ba kan tá a bú jù ó sì ti Yusuf wà nílẹ̀ lọ́ba sí i ní wọ́n ti sí ànábì Yusuf ẹ̀rọ kan tẹ̀sẹ̀ sí ní ìsìn. Allahu Akbar. ọwọ́ àbúta bú jù lérí ó sì fa ìyá ń bẹ lẹ́yìn rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá rú lọ Ṣáàmù ọwọ́ alẹ́ ṣe Yusuf síbẹ̀ ọwọ́ padà sí Masari ọ̀nà wa là. وقضى ربك ألا تعبدوا إلا إياه báríkà rẹ̀ àdìgbò àṣàrí kí n sì kiri. وبالوالدين إحسانا àbá mi dà ní fọ̀tá ìyá rẹ̀ ò ní bá sọ̀rọ̀ mọ́. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف فلا تنهرهما وقل لهما قولا كريما. ó pè é máa gbọ́n. mo wá padà sí tí mo fẹ́ sọ. táàbí jẹ́ káàkiri àtàbí ń lé eléyìí fún gbogbo tàríkà. Ayyakumullah. táwájú nù. òun ni Qasidatul Jawzawiyya Ayyakumullah. tí Sàmáàní ṣe. Sàmáàní tó ìpẹ́pẹ́ ìdílé ni wọ́n bí i sí. àkọ́kọ́ kádíkà kàdìríyà tí ó wáyé láyé ní Madina mọ́sálásí Abubakar. Allahu Akbar. Sàmáàní ìnáwó ní Madina ní Jawzawu. Ayyakumullah. àwọn àgbákò orúkọ tẹ́nìkan ọ̀ma títí di Ọlọ́run. Sàmáàní ọjọ́ba Mustapha Bakiri àwọn Bakiri yá tún pọ̀ Muhammadu Bakiri ló ti sàlátù lọ́bàtì. Ayyakumullah. àmọ́ Mustapha Bakiri lọ́yìn àáfà Sàmáàní àgùntẹ̀ní yìí náà kúlù sí làáfà Bakiri Ayyakumullah. àgùntẹ̀ní yìí náà kúlù sí òun lọ́wọ́ gbowó lọ́wọ́ ọmọ àṣẹ́gun Abdulkadir Jilani. Qaddasallahu sirrahu. Sàmáàní lọ́wọ́ gbàdé Sàbádà Tìjání Radiyallahu ta'ala anhu. ní Rawdatun Nabi. Qasidatul Jawzawiyya àtànkè ogún ẹsẹ̀ 40 ni ogójì ẹsẹ̀ ni pẹ̀lú àwọn àgbákò àjìtú
bọ́bá bí wa oníṣòkòtò tí ní táwọn sàábé táwọn sàwùdí ní ọ̀yà ẹ̀rọ gbóngbó ti ogún àwọn bàbá náà yẹn lè kó bò wọ́n lé ní. Ayyakumullah. Allahu ya Allahu ya Allahu ya malika al-qasidi ya Kawsaru nad'uka bi-qur'ina bi-sifati بمزايا أسماء بسر ذاتي بسر سر ومسيء الآمال بكنز كالمغفي بالآباء بأول ما بيسي الوجود بالعالم الغيب إلى الشهود والتوافي بك المأسود وما هواه الكون بالمجنون بالعرش والفرش وبالأفلاك بالعالم الأسنى وبالأملاك بالسر بأمر الأمر بالفاتحة الأسرار والمهاوير بالأبواب بكتب الإلهية المرشدة Kíni ń jẹ́ máa ha wù? Kíni ń jẹ́ fàánà wù? Kíni ń jẹ́ bàtà wù? Kínú àwọn táwọn àṣàlàyé fún wa. Ọ̀pọ̀lọpọ̀ wa bàtí ní làwọn ẹni jẹ́jẹ́. Ayyakumullah. Àwọn kan lọ àtàtà máa wọ̀ jẹ́ náà bá àná àbí. Akramakumullah. Báwo bàbá rẹ̀ àwa tí wí mu ni ṣé òun lè sì? Àbọ̀dá rẹ̀ ajílẹ̀ ń kẹ̀tọ̀rọ̀. Kájọpọ̀lẹ̀ ara wa jẹ́ àwọn ọmọ kéékèèké sí tí wọ́n ń wọlé àwọn bàbá náà wà bá wà náà. Ẹni tí ọ̀dà ló dàgbẹ́ mi lọ́jà ló lọ. Ayyakumullah. Ẹni tí ó sì mú burúkutu, ó ní burúkutu. Akramakumullah. As-sahu wal baqa'u. Kí ẹ̀ tó dé máa ń tabátù sáwù. Àbíkọ́ wa tó àwa kàdìríyà. As-sahu. Àbíkọ́ wúlò wíyà. Àwọn ọ̀wá wáyé wò láti ṣe mọ́. Bàbá náà ní àgbà. Ṣé òun dẹ́sẹ̀ rẹ̀ jù? Hali kí kò ní ìtura àmọ́. Àdàgbà bá wọn. Àgbà wọn kékèké. Alábọ̀ náà yẹ. Muhammadu Nasir Al-Kabari ẹsẹ̀rẹ̀ náà. Ayyakumullah. Àwọn tún gbogbo gẹ́lẹ̀ pátápátá. As-sahu. Bàbá ìsọ̀lá lásán ìmọ̀ ń bẹ. Tó bá gbọ́dọ̀ wò tí bá kù lùbú wà ní. Ànábì ni bàbá ọmọ jẹ. Ayyakumullah. Wọ́n ti practice gbogbo ẹ̀. Kí ẹ̀ tó dé bá tabatu sáhàwù.
yọ kọ́kọ́ wọ maktabatu sakiru. Asakiru. Sakiru wa gbèsè mẹ́ta. Asakiru tàbí i. Asakiru lè àtìlí. Asakiru lè kò mọ́lì. Ayabono. Iṣẹ́ òfin fẹsẹ̀ kan nílùú bí káfà tẹ̀léwé sáyé. Asakiru tàbí jí bẹ́ẹ̀ yà bá rí tó dùn ọmọdé kíláàsì ayélujára padà. Asakiru tàbí ẹyin. Kọ́mọ ẹni ó bímọ kọ́ wá sọ fún mi ẹ̀yìn ká ara òní fara balẹ̀ ní ìjókòó lẹ́mọ. Asakiru tàbí. Ìwọ́n tó o bá sì ṣe báwọn o sì wà ní kùtì dá yìí. O sì wà ní kùtì dá yìí. Èyí wọ́n ń pè ní Sakiru tàbí jí. Bàbá wa tún ṣe síkiri. Ẹlòmíì ń ṣe àṣekáàrù àmọ́ yìí wà ń takò àṣekáàrù rẹ̀. Ayabono. Gbogbo téèyàn bá lè jẹ́ kó lè ṣe ní àṣekáàrù kò gbọdọ̀ kọ́kọ́ gbà tìjú. Torí òun ni the first class. Nọ́ọ̀sù àmàlà tó lè sú ì. Ayabono. Òun ni Sakiru tó o bá parí rẹ̀. Bó o bá ṣe àṣekáàrù tá a fi kú òní nọ́ọ̀sù àmàlà tó lè sú ì. Táwọn ìwà mẹ́fẹ̀ẹ̀fà ti ń bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí o bá kú lọ́wọ́ rẹ̀ lógún ọdún class 1 ló sì wà. Ayabono. Nínú jẹ́ pé yáda fún wẹ̀yẹ haki. Min suri wa min azadin wa min gayuri wa shahawatin wa min ikidin min kulli sabigatin da'na amurikatin mahasina al-hurisara ba'da al-bu'di an-nafsu ammaratu bis-su'i masdaruha wa hukmuha nafisun bil-jam'i wal-faridi sifatu wal-bukhlu wal-hirsu maqasiduha wal-jalu buridatuha مطبوعة الزرد لتوق وناسد بعد القرب منصهمة بين الأحباء والأقوياء السند ملان أو مهنة النفس لا نكس نجاتها أيلات على الورد 70,000 على الميزان فقهها في خلوة بخشوع القلب للصمد. Tó wá rí Ọlọ́run tó ń rí àpẹẹrẹ rẹ̀ tó ń rí ìmọ̀lẹ̀ àwọn ẹni Ọlọ́run ọ wá kú òní Sakiru tàbí i ọ wá gbọ́ sí Sakiru là àkìlí. Asakiru là àkìlí. Asakiru là àkìlí báwo ẹni Ọlọ́run bá rí tó bá dùn máa wà láyé ẹ̀ nílẹ̀ ẹ̀rí lẹ́nu wọn. Ayakumullah. Ẹ wá ní bẹ́ẹ̀ dá ìyàtọ̀ láàrin pé inú wọn dùn àti inú wọn bàjẹ́. Bí wọ́n bá dùnnú ọkàn ni wọ́n fi dùnnú. Asakiru àkìlí nù. Bàbá wa débi Sakiru ni kò mẹ́yìn. Ọkàn ni wọ́n bá fi fèsì Ọlọ́run. La ilaha illallah. Wọ́n bá rí nítorí kò máa wá. Wọn ò ní torí ẹ̀ wọ́n wá pé àwọn pẹ̀lú àwọn níbàkan. Ìdá asabati musibatun. Wọ́n bá sì rí aburú wọn ò ní bẹ́ẹ̀ lọ sàṣàwọ̀. Qalu inna lillahi wa inna ilayhi raji'un. Mọ̀lánà sàrẹ̀ ájí wọ́n lọ sí yàrá. Ṣé Usman ní kúrò wọlé ẹ̀? Rahimahullahu ta'ala. Lọ́dún kan gbogbo ẹ̀ náà ló kúkú sojú àwọn bàbá wa. Wọ́n lè já wa. A ń bẹ̀ mo ti gbà pé àwọn tá a fẹ́ jọ nìyí. Ìyẹn mẹ́ta ni mo gbé kalẹ̀ láyé pé Ọlọ́run ṣe ní bó ti ṣe wọ́n. Ayakumullah. Bàbá aláàmì àgbà. Rahimahullahu ta'ala. Sheikh Adam. Mọ̀lánà sàrẹ̀ ájí. Fatasala. Àwọn
mọ́tò sí lásìdẹ̀tì inú ọmọ tó kúkú èyí tó gé lápágé tẹ́lẹ̀ mi ó pé àlámà pé ibi tá a lọ yìí ọ̀dà ṣé òun ni ẹsìn ẹni tó bá kú ẹsìn sínú gbó ẹni ó sì gé lápá ẹ máa gbé lọ nulẹ̀ ó yẹ sórí ẹ̀sọ́ sókòtò ẹ̀sìn tí mo sì olú. mọ́tò bá tún wá wà ní sáwù. asáwù. nígbà wọn bá kọjá mẹ́tẹ̀ẹ̀ta asákìrù la àdìyí asákìrù tàbíyí asákìrù lukumani wọn wà bọ́sí mọ́tò bá tún sáwù wọn bá wà hún báyìí èyí wọn àwọn ẹlòmíì máa wá rò pé wọn kàn ń dá hún ni wọn wá rò pé ń mú wọn mú nǹkan ni lẹ́lòmíì bá ń lè mú gbùdùgbùdù. bí bá lè mọ àràrà yóò máa wíwì kúwì. yóò fẹ́ pé pé sẹ́wọ̀n náà ti pé wọ́n kúlítù lẹ̀ kámúrẹ̀ tí. kúlítù lẹ̀ kámúrẹ̀ tí nàhàwí dání. wọ́n máa gbé sákìrù ní ìfẹ́ ọlọ́run dẹ́ra mi máa nínú ogún ọdún ó sì fà mí jáde òfin kan hàn mí. ilaha illallah. òun ní dààmú ṣé wù. fakolitu lẹ́fẹ̀mọ́rẹ́tì náwí dání. òun ní jẹ́ sáwù. àwọn ènìyàn mi wá wà ń bẹ̀ lẹ́yìn màkàmù màhánàmísà òlìlà. ilaha illallah. lẹ́yìn bí wọ́n ti wà wọn náà ni wọ́n bá sọ́dọ̀ ọlọ́run òní padà sáyé mọ́. Allahu akbar. máhàwù àwọn tó bá wá padà fún wa tẹsẹ̀ ń bá wa sọ̀rọ̀ bí èèyàn gbàgbá òun. ayyakumullah. lábẹ́ gàùsáwù yìí lọ́wọ́ làwọn bá wá mú làbí rọrí. ayyakumullah. à ń ké àṣìṣe rẹ̀ bí àsìkò òun bá tó nìsín kò sírú wá sí náà tí bàbá wa lè gbádùn bàbá ọlọ́pàá kò sírú bó ti wù ló lè dùn tó ẹ̀rín ẹ̀rín lẹ́nu ọ̀hún àyọ̀pọ̀rọ̀ ni wọ́n lè dùn. Allah. Esa yìí tó ṣe pé ìṣẹ́jú mélòó lè yóò bẹ̀rẹ̀ ní kọ́lọ́ tó káyàn lẹ́kún. La ilaha illallah. Àbá àtàjọ kọ́lẹ́ ti dáhùn lójú ara wa tó yìí. Káàkó kò sí gbẹ́ẹ̀ títọ́ ẹ máa ń so. Bàbá pẹ́ ìnàtẹ́ nísìnyí. Èyàn bẹ́ẹ̀ lọ́la rí mọ́ nísìnyí pẹ̀lú àdìbà. ayyakumullah. Àbámọ̀ ọ̀rẹ́ àwọn kan tó ṣe pé bí wọ́n ti dúró ti àdìbà ìsọ̀ọ́bà lánàá. Allah. Nínú àwọn náà ní kúfà yìí wà. ayyakumullah. Kò sí tójú oníbẹ̀ yìí masáájú súfì ni. Allahu akbar. Báwọn àgbàlagbà bá wà lórí ìjòkó rẹ̀ báyìí. Tọ́ bá wọ́n fò sọ ọmọ eke pé máa wí nso. Kọ́ mà pé ẹni ọ̀pá níjọ́ mi ọ̀làǹfààní jẹ ní ọ̀yọ́kun lọ. akramakumullah. Kí yòókù èyí máa gbóhùn èmi náà fẹ́ gbóhùn àgbàlagbà. Àbáríkà àwọn àgbàlagbà. Subhana rabbika. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين. صلاة تخلفني بالإلهة العظمى عنكم وقومي جميع الوجود جملة وتفصيل اسمه كنت أنت الإله. آمين يا الله. كنت أن الكلمة في تسريب حكمي وتنفيذه بكل ما لك عليه ألوهية. آمين. ثم تقيمني بالبعثة إياك العظمى بينك وبين مخلوق ولا يصل إلى منك شيئك كائنا منك إلا بحكمه. الله. يا الله يا حكيم يا ولي يا جامع يا من قد أباه عالم يسجل رسالته. آمين. وقد قلت وقولك الحق تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. يا من يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. آية منا إلى ريش حماء الله. رضي الله تعالى عنه. آمين. gbogbo bá ti pọ̀ tó ń kálẹ̀ gbàmílẹ̀ pẹ̀lú kájọ pariwo bọ́lọ̀ ń tóbi. Allahu akbar. mo kí ọba panilẹ́kún panilẹ́rìn. Allah. ọba tó jẹ́ kí ẹ̀ ní ó ta gbé ẹkún tó sì ní kẹ́ni ó gbé ẹkún lọ. Allah. gbogbo mi wọ́n láti ń sìnkú láyé kódà kó jókòó ọmọ kékeré a lè lò sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká tó rẹ́rìn kódà bá sùn pé padà lẹ́yìn. mo kí ọba tí ò pa ẹnì kankan ní tí ó sì ní pa ẹnì kankan. wọ́n ní bàbá mi dà ìwọ́n ní bàbá rẹ̀ ti kú bàbá rẹ̀ ló kú irọ́ ló sì ń pa bàbá rẹ̀ kankan ò kú
ìjọ tá a bá rẹni tó kú dáná lọ́hùn kú torí kò sẹ́mi ọlọ́run ní bẹ́ẹ̀ láre mi rẹ. Allah. 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 mo kí ọ̀gá gbogbo súnfì àgbáyé aláyé lọ́run tó ń pè ní Muhammad. Sallallahu alayhi wa sallam. mo rò pé ta Muhammad làwà ni o. mo kí mo rárá sẹ́yìn ní Abdul Qadir Jilani. bí ìbá ṣe pé yẹn ya wèrè ẹni tó tó lọ́wọ́ tọ́jú wèrè tiẹ̀ náà wèrè tó kọlù. ìgbà wo wàá gbé lọ́sibítù míì tí wọ́n bá gbé dókítà wèrè lọ́sibítù míì wọ́n rí pé ìyá dókítà tí ó tó tọ́jú rẹ̀ wèrè ló pa. kò gbọ́dọ̀ máa sọ pé Ṣéhù Tìjání ó ju Ṣéhù Abdul Qadir lọ Ṣéhù Abdul Qadir ju Ṣéhù Tìjání lọ èwo ni náà bá rẹ̀ nù méjèèjì. Allah. Allah. Mama wí fún ọmọ ìgbàlagbàjà bàbá rẹ̀ ẹsẹ̀ gbẹ̀rẹ̀ sórí ikú ni fún. Bí wọ́n bá wí fún bàbá pọ́mọ rẹ̀ yìí kọjá ń tó ṣe láyé ṣé bàbá sórí ikú ni àbí lórí odò. Salamu Sùúrù. ala al-madina min ulama'ina. Ànábì jọ. Kadaka Mo fi bàbá ń pa. ala al-baqina min khulafa'ina. Kadaka ala al-baqina min khulafa'ina. Ṣé Abdul Qadir ni bàbá Ṣéhù Tìjání? Allah. Bàbá yẹn ní sáàgbà. Radiyallahu ta'ala anhu. Ọ̀nì Tìjání. Naam. والقدري شكا كلاهما نجومين والقمرين شمسين وحديا في جانب والقادر ذاك كلاهما نجومين والقمرين شمسين واديا. أبو سيسي نوا كيسي تسديري Allah. Usuna. Agboka kanye ni kíákíá ni kìí ká nà gbogbo. Allah. Mo náà ti di Abdul Qadir. Qaddasallahu sirrahu. Mo kí sọ ẹ́ kò fẹ́ da Ahmadu Tijani. Radiyallahu ta'ala anhu. Bíbí bá wa ṣe pé yẹn ya wèrè. Again. Tí wọ́n bá ní mo sọ níbi ìlànà náà wọ́n pàdé ọmọ wòlíì wọn á kúnlẹ̀ kí á ṣe ẹ pẹ̀lẹ́ ẹsẹ̀ ìwádìí kẹ́ ẹ gbádùn. sọ̀rọ̀ pa àwọn wọn lọ́mọdé yìí má jẹrà ara mú ma ó ní tí n bá jẹrà ara mú tẹ́ni tẹ sẹ́lẹ̀gbẹ́ rẹ ti ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀. Allah. Má jẹ́ ọmọdé yìí má jẹrà ara mú ma ó ní mi má jẹrà ara mú tẹ́ni tẹ sẹ́lẹ̀gbẹ́ rẹ ti ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀. Allah. wọ́n fi ọlọ́mọ àgbàlagbà wọ́n ń kúnlẹ̀ fún ọ ò mọ̀ pé gbàràdá ni ọ ò tí ì dá rárá. Allah. 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 wọ́n gbé ọ̀sán ní àwọn ẹgbẹ́ bàbá rẹ omi ò bọ́ lójú rẹ ò dààmú pípẹ́ bàbá rẹ lọ láwọn olùsọ̀rọ̀ rẹ lò. Dáadáa. kí ló àyọ̀ wẹ̀ jì ká ní ọlọ́run ti wá gbàdúrà wa ẹ béèrè pẹ́ni tó lógójì ọdún lọ hálùwà tọ́lọ́run òfin kankan lé lọ́wọ́ kí ló ṣe fọ́nà. gbogbo àlífà láyé yàtọ̀ sí ẹ̀ǹbẹ̀yìn àgbàlagbà wí o gbogbo àlífà tó bá mọ̀ tí mo tó ń pè láàlífà ẹ̀mí àjẹkù fún ní jẹ́ bẹ́ẹ̀ kí ló ń lò jẹ̀kù fáwọn tó ń bọ̀. Allah. mo kí bàbá ọlọ́run gbọ́. A tún sọ̀rọ̀ náà nù. lọ́rọ̀ kankan sọ lónìí. kì í ṣe bàbá wa lórí jésù ni ó sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní. Allah. gbogbo ẹni tí wòye rọrọ sọ lé bàbá rẹ̀ bàbá wa sùnà la ẹni tí ó ràn kankan máa ń kì í. bàbá wa fún ní tọ́pìkì yóò fi wákàtí méjì kí àwọn èèyàn. wákàtí mẹ́rin yóò fi wọlé ọ̀rọ̀. yóò wá fi wákàtí méjì jáde yóò wá lóhùn òbí tó fẹ́ sọ̀sọ̀. bàbá wa sọ̀rọ̀ ń gbọ́. ẹ ti dá a mọ̀ pé wọn ò fi máìkì lu àwọn bàbá kan lé wọn yìí. Allah. Allah. bàbá ọlọ́run gbọ́.
أدام الله حياته. ìmọ̀lú bá sàyàrá lọ́wọ́ àmọ́là mọ̀jà. àwọn àti mo tó fẹ́ lò. bàbá wa náà ń gbọ́ ìbára ti tu ọ̀rọ̀ nígbà tẹ gbó tàbí wà lẹ̀. gbogbo ẹni tí ò dúpẹ́ olórí àná kò ní pàdé olórí ọ̀la. bàbá wa náà ń gbọ́ mo fi bàbá àtàlẹ́ kí ìbéèrè tí mo béèrè níjẹ̀ẹ́rin ni pé ṣé gbogbo wòlíì ọlọ́run tí mímọ̀ kúnlé wọn ni bàbá wọn ò ṣe dáadáa kalẹ̀ kì í ṣe gbogbo wọn ni ò ṣe dáadáa ìyá ló dá gbogbo ẹ̀ lọ. bàbá wọn náà ń gbọ́ ní kúnlé sí i àwọn tí wọ́n ń sáré ti sùn gẹ́gẹ́ bí wọ́n. bàbá wa àṣìkò lọ bàbá wa sàláàtì mo fẹ́ fi parí kíkí torí pé tí mo bá ti dọ́dọ̀ bàbá wa sàláàtì mo ju máìkì lẹ́nu. bàbá wa àṣìkò lọ bàbá wa àṣìkò lọ ìjọ ta ń kó sáfì yìí that was 1990. lákòókò ọjọ́ tí mo kọ́kọ́ rí máìkì lọ́wọ́ bàbá wa àṣìkò lọ. Allahu Akbar. Ọjọ́ ti pẹ́ bàbá. ẹ jẹ́ wá sí sí. ẹ wá béèrè lọ́wọ́ àwọn tí ń mú máìkì lónìí bàbá wa láwọn fẹ́ sọ bàtì ní fún wa wọ́n wá bẹ̀rẹ̀ bàtì yìí. bàtì ní ni wọ́n láwọn fẹ́ sọ fún wa wọ́n wá bẹ̀rẹ̀ bàtì yìí. Ó máa ma bà nǹkan jẹ́ lọ bá. wọ́n wá bẹ̀rẹ̀ wíkúwìí. bàbá wa sí òyà sàláàtì wọ́n ní ká padà sílé kéwú. àyídàgbà masawo. bó o tiẹ̀ lè wọ búlù mọ́ ọ̀rẹ́ rẹ tó mọ kéwú ju ọ̀nà lọ tẹ́tìrà síwájú rẹ̀. ọlọ́run ló ní ó ju ọ̀nà. Ẹni ó dá àbá àsìkò náà. bàbá wa sùn lọ. ọlọ́run ti ní wọ́n ní máìkì sí yín kí ní ń bọ̀ wá sí ọlọ́run ní fi kàn yín. àwọn tí máa ń sáámi sùn ọmọ ìdúrà. ṣé sùúrù mo fi bàbá má gbàgbé ọ̀dà kù. bàbá wa làbẹ́ẹ̀kà bàbá wa àgbàlagbà níkàlẹ̀ bàbá wa ni wọ́n sábà. owó bàbá wa gbọ́dọ̀ fún mi. bàbá wa ni wọ́n sábà. tọ́lá mi ò máa dá kí òbí jẹ fún ọmọ náà jẹ ti pa. bàbá mi sàláàtì. Bàbá wa lè kí ló. àwọn ọmọ fàndẹ́bì bẹ̀yẹ ẹnu mi ò mọ̀ wà á mọ̀ tó lórí. kó bá ń bá ilé dáńkọ́ wọn. Ẹ máa rán wọn sí. gbogbo ẹni tí bá ń retí owó ìtàlẹ̀ òun ò ná kó wọn kó tẹ̀lé láyé ẹ rí i pé kò ní rí nǹkan kan gbèsè dání. Àbí kí wọ́n ná mi lówó. padà sọ́dọ̀ àfa rẹ kó ṣàdúrà fún ọ kó orówó inú ilé gbà. Ó sàn. gbàgbé ẹ̀. À ń kí àwọn bàbá lọ́wọ́ ni. bàbá wa ní bàtà kú àdéhùn tẹ gbé pẹ̀lú àfa sàláàtì àtẹ̀yí tẹ gbé pẹ̀lú bàbá wa ní fàgbà. n tí ń wí yé wọn ó yé mi. èyí tí wọ́n gbé pẹ̀lú bàbá wa ní fàgbà àtẹ̀yí tí wọ́n gbé pẹ̀lú bàbá wa sàláàtì tẹ dúró tí lọ́lọ́run yọ fún yín láwọn ọmọ wọn. ẹ̀kọ́ nù lára yín bàbá wa bàbá bí bàbá mo kì í. bàbá Amirul Jaysh. bàbá wa Amirul Jaysh. bàbá wa Amirul Jaysh. ọlọ́run gbàdúrà yín tayọ ká sọ pé kìí ṣe pé mú bá kìí sọ̀rọ̀. ìjà kò dìde èdè àdíje ẹjọ́ lẹ́nu àrètí bá pàdé wọn ní programu àwa àmọ́ wíyà kan lọ́sọ̀gbọ́lù. ìdáhùn ni mo béèrè pé nínú alifu àti bá àtàlàgbà nínú alifu àti bá àtàlàgbà padà kó lẹ. ọ̀rọ̀ náà wù ló pè é. àwọn retí yín títí a sì rí yín nítòkó. ẹni bá
bá ló wọ̀ lábẹ́rù àmì ẹ̀rù lè jẹ́ sí ìdíje òkú ń jọ̀hún ọmọ anáni. Wọ́n sábò sí ní wà ń bẹ ìjẹ́rìí. Látara àfọ àwọn ọ̀kẹ́. Ó kọ́ tí mo pè yín jọ́nà ní ẹ̀sìn. Àmọ́ ìjọ tẹ wọlé wá bá bàbá tẹ̀yìn àti bàbá jókòó fún. Èmi àti bàbá là ń ṣe fàájì lọ́wọ́ lọ́wọ́ ni. Bàbá wà lórí ààrẹ ìjọ náà. Ẹ jókòó lẹ́nu ọ̀nà yàrá. Èmi wà nílé pẹ̀lú bàbá. Bẹ́ẹ̀ tí wá wo bàbá lórí bẹ́ẹ̀dì. Sẹ́ni ẹ bá sì fẹ́ pa ní ẹ̀yà àdúgbò lọ nífẹ̀ẹ́ kọ́ lọ sọ bá gbà. Bẹ́ẹ̀ yóò máa sọ mí dẹrú tó fẹ́ ká mi sí ẹ̀yìn búùtù tí ó máa rí lókè. Àdúgbò lọ nífẹ̀ẹ́ kọ́ lọ sọ bá gbà. Torí ìjọ tí ń lọ lé kéwú sọ pé ìran lé kéwú lọ sí hídímà ní kéwú rẹ̀ nínú abọ́ yóò wà mú tó bá dé. Bó sì dé ní sọ ti kéwú, mo wá wò pé fàwákì ògùn òun ẹbí bàbá bá gba fàwákì yìí ò yanjú a máa kiri ẹ̀kọ́ débi tí wọ́n kiri ẹ̀ dé. Ibi abọ́ òun mú kéwú rẹ̀ nù rẹ̀. Bàbá wa bẹ́ẹ̀ tí wàá wo bàbá lórí bẹ́ẹ̀dì ẹ̀bẹ́ nìkan ni wá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tí wàá wọlé lórí ẹ̀bẹ̀ ni wá bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tí wo bàbá lórí bẹ́ẹ̀dì omi sì bọ́ lójú yín ẹ wá sáré gbé jẹ. Sí ẹsẹ̀ pé bàbá yìí ń lọ lọ bàbá yìí tó mo fẹ́ dìde ọkàn yín balẹ̀ yìí tí ì ṣe tán ìjọ tí mo bá ṣe tán pé gbogbo yín pé mo ti ṣe tán àti ìlànà. Mo rántí pé ńgbà tí bàbá ó ṣàdúrà fún yín bàbá wa bẹ̀rẹ̀ sí ní ka utuba la ilaha illallah rahmu kullu lillahi wa la galiba Ẹja dúró bẹ́ẹ̀ ànàmọ́. bàbá ìjọ náà lọ́hùn tí wọ́n tọrọ òun ní ṣiṣẹ́ lónìí ìwọ tó lónìí lọ lè gba tó lónìí sẹ́rù babú bàbá òun ní jogún babú bàbá tọ̀ bàbá Sheikh Yahya Sarati Alhamdulillah. ayé ti rí ọlọ́run ti ní kí ayé ó rí yín ẹ̀mí ráyé. Àmín o. Bàbá Yahya Sarati ọlọ́run ti fi yín ayé ọlọ́run nípa ayé hàn yín. Àwọn tí ń sá ní sùn. Ẹni tí ó bá fẹ́ kí góòlì ilé àwọn sọnù kó bá wà sẹ́yìn bàbá. Bẹ́ẹ̀ tí lè gbèsè pọ̀ síwájú. Ẹni tẹ́mi ń wò tó wù mí kí n jọ dùnú àfọ̀hún wà sí nígbà tí ń ṣẹ̀ṣẹ̀ ń dìde káàkiri. Ó ń tọ̀hún ìpapò dáre nǹkan lára mi dùn ní bàbá wa nàkí ìbọn asọ́ra fún. Adamu Allah rahmatahu wa ridwanahu amin. Àyíká tó ní bàbá wa nàkí ìbùdó akẹ́ mo ní irọ́ ni láyéláyé wò ní kú. Ẹni tó fáyìn báwo sì wá kú. Mo láyéláyé wọ́n sì wá dákẹ́. Mo nàkí wò ní kú. Àṣé bàbá wa nàkí ìbò sì kú. Bàbá wa Sheikh Yahya ìbò wa ka ojúbà yìí tó bá kí bàbá Sarati fún èpèsè ní ojúbà wọn àdé ẹ̀fẹ́ pé. Bàbá Sheikh Sarati. Bàbá Khalifa. Kò sẹ́ni tí ó wí bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ó wí bẹ́ẹ̀. Bàbá wa Khalifa. Bàbá wọlé àpá mi ẹranko ni wọ́n fi rán sọ́lé. Àrífà lílẹ̀ ìrìnmọ̀ wà ṣe mẹ́ta. Ní bàbá bẹ́ kí ẹran bàbá ó sì kúnlẹ̀. Àrífà lílẹ̀ ìrìnmọ̀ wà ṣe mẹ́ta. Mo sọ ní Sọ́mọ́lú. Mo ní kí ẹ̀sán nẹ́bí ló ṣe ṣèrá ìwọ́n náà ráyì kan yìí. Àbá Sarati náà ṣe. Àbá Sarati ṣe. Ìtàfà Sarati náà ò ṣe bàbá rẹ̀ náà òkú tó máa kúnlẹ̀ kí àwọn èèyàn. Àrífà lílẹ̀ ìrìnmọ̀ wà ṣe mẹ́ta. Àdámọ́ kàrọ́ bọ̀lẹ̀. Wàlẹ̀ kìlíyà bí a fi sọ. Àdámọ́ kàrọ́ bọ̀lẹ̀ wàlẹ̀ kìlíyà bí a fi sọ. Ibi wọ́n lọ tí wọ́n bá júwe pé mo mọ̀ sí ìrìn àjò mo lọ ní àjò
tí ò yẹ nìkan kan ṣèbí sèlá ìwọ ni mìíràn yìí títí là gbé nìkan ni wọ́n mọ̀ dákun má dààmú mi mílẹ̀ mo bá ti wù mí o pé ó dà the right one ní bẹ̀rẹ̀ àjọ mílẹ̀ àwọn tó wà nílẹ̀ mọ kéwì mi ò mọ̀ kiri sásìkò bàbá wa ṣé ó sàlátì Adama lawa ya tau. tí wọ́n mu tí kìí ṣe máwò màmá ti tẹ̀ mú sí o máwò dàrá ni o eléyìí tẹ̀ mú sí máwò la màmá ti wọ́n ṣàkọ́ wà ní ọmọ jẹ fún jẹdọ sàlásà wọ́n ti wá fún lóríṣiríṣi ọkọ̀ àwọn àgbà kò tí wá dé àbábá wa ṣé ó sàlátì. Adama lawa ya tau. mo fi dá gbogbo ẹnu mo fẹ́ ti sọ tí mo fẹ́ wí yìí ẹni bá lè jà kó pàdé mi lọ́nà. ìjọ iṣẹ́ Ibrahim mo fẹ́ wọ̀ lọ́nà. Allah ta'ala. ẹ dákun èyí tí mo ẹ́ dìjà náà mo ìyẹn sọ̀rọ̀ jẹ́ Allah ta'ala rẹ̀ ṣe lẹ́sẹ̀. ẹ̀tẹ̀kọ́ wí. ìyẹn sọ lẹ́sẹ̀. ẹ lè dáhùn sí Ibrahim lọ́rùn ẹ ń dáhùn sí ayé lọ́rùn. Gàtá masala tí ṣe Ibrahim fẹ́ wọ̀ lọ́rin. Ó wá ku alẹ́ ẹjọ́, ó ku alẹ́ ó dọ̀la. Báàmì ìpààyàn lè máa sòótọ́ ni. Ó wá di alẹ́ ó ku ọ̀la tí ṣe Ibrahim wọ̀ lọ́rin. Wọ́n lọ sọ̀tọ̀ náà tà lẹ́bi wá dìde. Ó wá lọ lè bá àfàsàlà tí ó lé pé ọ̀ àlejò tẹ́ ní òní wọ̀ lọ́rin, èmi ní ń wá bọ̀ ẹfun láyé kó wọlé ọba sọ mẹ́lá àmọ́jú wọn náà ló tó bẹ́ẹ̀. mẹ́lá àmọ́jú wọn náà ní ìbá ṣe wọ́n ní kiri wọ́n gbé ní. àwọn ọmọ òjì bẹ́ẹ̀ yóò mọ̀ pé òun wọ̀lú yóò mọ̀ pé òun wọ̀lú yóò mọ̀ pé òun wọ̀lú. Àbásàlá tí wàá dé bóbó náà, ó dé fẹ́ràn, ó dé fún yàrá ta, ó dé fájá. Ṣé Ibrahim wà lè tẹ̀lé lọ́rí? Ṣé Ibrahim wọ bàtà tẹ́ kú lọ́rí? Tí ṣé Ibrahim fi kú lọ́rí? Wọ́n wọ bàtà torí lóun ò gbọ́dọ̀ fi bàtà tẹ̀lé àwọn kùtùbí torí ilẹ̀ ẹlẹ́ lọ́rí ilẹ̀ kùtùbí. Kìí ṣe inú ayé ìlọ́lọ́run tó ti dárú lẹ́lẹ̀ lọ́rí. Bàbá Sàláàtì, àmọ́ bàbá Sàláàtì ń da ayé sẹ̀rá ìwọ́n náà ráàjì tí ẹ bọ̀. Kí bàbá Sàláàtì ń wíbọ̀ ní pé ṣùgbọ́n àánẹ́kà ọ̀gbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí àwọn ẹ̀sẹ̀ fún ọ̀gá tí wà tí wà á dá àbá òlà òjà láàrẹ̀ òlà òjà láàrẹ̀. Pèlè bàbá rẹ̀ ń bẹ̀ kó sì sáájá. Èmi ni mo lọ túfọ̀ bàbá náà kí mi lásán láì fún bàbá ní fàgbà. Bàbá ń fọnù lọ́wọ́ ni mo wí fún ọ. Àpótí tí bàbá fi jòkó jọ́ náà lọ́rùn kò sì kankan mí ìmọ̀lá yìí ju kí wọ́n fi jòkó jọ́ wọn. Ariwo tí bàbá pa àpótí yẹn sì yá. Ọmọ tí mo rò pé yóò sinmi, ó ti lọ. Bàbá wa Sheikh Sàláàtì. Ìjọ tí wọ́n ń wé láwà ní fún ẹkùn ló ń sọ lẹ́yìn. Gbogbo èèyàn ló gbogbo ẹni tó jòkó tì mí rí pé ìrìn mú mára. Ó dà lẹ́yìn ìgbà wọ́n wé láwà ní fún níta yìí mo dìde lọ ní sírìtì. Ẹrù alágídí, ẹrù olórí ilé àtolórí ibú wọn ní ẹrù lẹ́ẹ̀kan náà. Oṣù láti wá gbé ní yín lórí. Oṣù káwọn ọ̀rẹ́ rú ọba tí báyìí wọ́n ní ìgbà yìí ní bàbá.
kì í ṣe gbogbo àdìbà ni máa ń lẹ ti rí kì í kò burú níbi káwọn ọmọ ilé tó lóun ò ní gbà àtàdì bàbá tọ́ sóun náà kì í ṣe lórí ibú ọmọ ó ń tẹ́ ọmọ ọkọ lòun ni ọmọ ọkọ máa ń bu èyí bàbá rẹ̀ náà ni kọ́mọ bàbá lọ́lọ́wọ́ nílé kó ń dọ̀bà ẹ̀ mọ̀ ìkùsẹ́jẹ̀ ń lára rẹ̀ àdàlù òsèwádìí ìgbà tí mi ní báyìí bò lè kàmí ń sàṣemú ilé kúkó tó kàmí ló kú ní lọ yìí àdìbà sí bò lè. àlùsálọ́fà o ti ní pé àdìbò lè kàmí yóò wá sí kàmí èyí ò ti tẹ́ lẹ́nu kò sì fẹ́ sàdìbò àmúyá kú òlé jẹ́jẹ́ ẹ mo lọ ní sàdìbò wà tó bàbá àwọn ọmọ náà tó bá dà èmi ní. bàbá pàdé olórí oko yẹn káwọn ọdún mẹ́jọ á ní fàmọ́ bàbá wa Khalifa bẹ́ẹ̀ bá wá wò yín títí bẹ́ẹ̀ bá wò yín títí ẹ̀ wá lẹ́ni tẹ́ ń bájà àtẹ̀lé ó fẹ́ débẹ̀ ẹ̀ mọ̀ pé kádàrá Ọlọ́run ní sẹ́yìn bàbá wa Khalifa ẹ̀ ní kájú kú ọ̀rọ̀ yìí ò ní di àlífà wa àlífà wa ìlú ń gbà kan bàbá wa jẹ́ kí ó túbọ̀ ayé tí mo ní mo fẹ́ kí Allahumma ya habibal Qur'an anta abiyul mada an fa qad da'a ma adaka wa qad asra salana mulk Allahumma ijalla li jasad abduhu Allahumma salma qabil ruh wa sura tali annahu fakiru min fuqaratika amma sa kan da wani uzuri ya rabbi a musu jasad wa qabil ruh wa sura tali اللهم ساكن بأولوزين يا ربي أمسك جزل وبقابل الروح والسرعة اللهم افتح بكرة وأفتح رجع جيت فيه إلاقة اللهم أملك ولا ترحمه اللهم سجعه ولا تذل مقصده اللهم فيك بين علي اللهم أجمله جماعة لا نسأت اللهم افتح له كبرى ودخله في كبرى شديد اللهم تجمع أنت ورسل مبيعك وجعك الإله قريش إلى أبيه ولا تستطيع وصيب وجعك رب على البيت الذي يأتي أمام من ديو عمره من يوم بيأتي تبجي أنا وخلنا مع أجمعين في ديانة من مبادئ اللهم عليك وكأن بارنا سياك بيا كريم الأبرار